أعوذ بالله من الشيطان الرجيم. It's okay. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله ثم الصلاة والسلام على رسول الله. Adúpẹ́ fún ọlọ́dọ̀ náà. Tí gbogbo wa tí a bá wo ojú fóònù wa táwọn ojú screen wa a rí i pé bàbá wa Chief Lere Payimo Ẹ̀dá Onílé Ọlá àwọn ni a wà pẹ̀lú wọn láàárọ̀ yìí, inú ilé wọn náà la wà yìí, sitting room wọn náà ni a wà yìí. Òní ni ọjọ́ 29 ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá 2025 láàárọ̀ ọjọ́ Saturday a wà ní ilé bàbá wa Chief Lere Payimo Ẹ̀dá Onílé Ọlá. Bàbá ẹ kí gbogbo àgbáyé. Ẹ kú ojúmọ́ o gbogbo ènìyàn mi bí ẹ ti ń gbọ́ mi, a ó ṣoríire o, ẹ máa rí jẹ, ẹ máa rí mu, ẹ máa rí rò. Gbogbo ẹni tó bá ń ro kúrò wá ọ̀sán gẹ́gẹ́ wọ́n gbọ́ kó aró òjijì rà fáwọ̀ wọ́n mọ̀ gbakúwakú ni o. Gbogbo wa tí à ń wo orí bàbá wú torí pé ariwo yẹn ó ti káàkiri, ó ti lọ torútorú, àwọn èèyàn ń pè ní tọ̀sẹ̀ torútorú tí gbogbo wípé kí ló ṣe bàbá, èmi ò tiẹ̀ mọ̀ kankan wípé ibi táwọn wà busy. So bí mo ṣe wá tẹ fóònù làwọn á rí toríṣiríṣi captions. Bàbá Ẹ̀dá Onílé Ọlá wà láàyè, wọ́n á ní bàbá ń jẹ ọkà wọ́n sì mú ẹ̀kọ́ yẹn gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá ti jẹ ọkà tán wọ́n wà tó mú ẹ̀kọ́ yẹn wọ́n ò tó mú lé lórí. So bàbá Ẹ̀dá Onílé Ọlá wọ́n wà dáadáa, nǹkan kan ò ṣe wọ́n, wọ́n wà dáadáa, àlàáfíà ni wọ́n wà. Gbogbo àwọn ọmọ wọn, àwọn ìyàwó, àwọn ọmọ, gbogbo ẹbí, gbogbo àwọn èèyàn ni wọ́n wà ń bí. So tí gbogbo kálukú náà gbọ́ pé ṣáà náà ni gbogbo kálukú fi débi báyìí láàárọ̀ yìí. So bàbá wà dáadáa o, bàbá Ẹ̀dá Onílé Ọlá wọ́n wà dáadáa. Bàbá ló ń juwọ́ wọn sí yìí, wọn àrọ lọ́wọ́, wọn àrọ lẹ́sẹ̀, wọn àdí létí, wọn àfọ́ lójú, nǹkan kan ò ṣe wọ́n o. Ẹni pé bàbá tó lo ìlẹ̀kẹ̀ oyè rí bàbá tó lo ìlẹ̀kẹ̀ oyè wọn. So Ọlọ́run jà mọ́ wà dáadáa o. A fi àsìkò yìí a fi dúpẹ́ lọ́dọ̀ gbogbo èèyàn náà. Ṣé ẹ mọ̀ wípé ìyẹn náà ń túmọ̀ wípé Ọlọ́run ní kí bàbá ò jẹ́ nǹkan náà ni. Lẹ́nu àná sóòní Ọlọ́run ọmọ èèyàn tó ti kú tẹ́nì kankan ò gbọ́ nǹkan kan ju àwọn aráalé wọn nìkan lọ. So Ọlọ́run tó ṣe bàbá ní ìràwọ̀, Ọlọ́run ní jẹ́ bàbá ó wọ̀ lọ́sàn-án gan, Ọlọ́run ní jẹ́ bàbá ó tí ì wọ̀, ẹ̀mí gígùn àlàáfíà ara Ọlọ́run bá fún bàbá. Gbogbo ẹ̀yin tí ẹ wá ṣòkàn sàn náà lọ́kùnrin lóbìnrin lọ́mẹ́kẹ́ lágbàlagbà káàkiri gbogbo àgbáláyé, Ọlọ́run mọ iye ibi tó ti pè wá lónìí káàkiri London, Amẹ́ríkà, Canada, gbogbo ẹ̀ tí Nàìjíríà ò tiẹ̀ kò lóǹkà. So Ọlọ́run tó ṣe bàbá ní ẹni tí gbogbo ayé mọ̀ tó kọ wọn ò bàjẹ́ lánàá, Ọlọ́run níjó bàjẹ́ lónìí, Ọlọ́run bá ṣàánú, Ọlọ́run gbàdúrà wa. So bàbá Ẹ̀dá Onílé Ọlá wọ́n wà dáadáa o. Bàbá ló ti tẹ́ àǹkárá sọ́rùn láàárọ̀ kùtùkùtù so kò sí problem o. So bàbá wà dáadáa o. So ẹ tún kí gbogbo àwọn èèyàn lẹ́ẹ̀kan sí bàbá kí ẹ ṣàdúrà fún wọn. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo yín, ẹ máa rí jẹ, ẹ máa rí mu, ẹ máa rí ẹ máa rí rò, nǹkan kan ò ní ṣe yín, ẹ̀mí yín ó gùn. Gbogbo ẹni tó bá ń ro kúrò yín, ro àìsàn ròyìn, ro àìdárò yìí ọ̀sán gẹ́gẹ́ wọ́n gbọ́ pé aró ìjìyà fáwọn owó lóko olúwa wọ́n máa gba kúnyínkú ni, nǹkan kan ò ní ṣe yín. Ẹ ṣé púpọ̀. So wọ́n sọ da gbogbo yẹn náà ni. So alhamdulilayi nǹkan kan ò ṣe bàbá wà dáadáa o. Okay, all right, thank you.